Ẹ kúrọ̀lẹ́, ẹ káàbọ̀ sórí ètò àfàlọ́ kọ̀mọ̀lásà. Àlọ́ o! Ẹ̀yin tẹ́ wà nínú ilé, ẹ ti mọ̀ bí a ṣe máa ń ṣe, ẹ máa wí pé àlọ́. Àlọ́ mi tòní dá lórí ìjàpá, adìyẹ àti àṣá. Nígbà ìwáṣẹ̀, ọ̀rẹ́ tímọ́tímọ́ báyìí ó ní ìjàpá, àṣá àti adìyẹ ó ní wọ́n jọ jẹ́. Kódà inú ilé kan náà ó ní wọ́n jọ ń gbé, ilé kọjú sí mi kọjú sí ọ ó ní ilé wọn. Oníkálùkù wọn ló ti níyàwó. Àmọ́ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta, adìyẹ àgbébọ̀ yìí òun nìkan ni Ọlọ́run yọ̀ǹda ọmọ fún. Àṣá ní tiẹ̀ kò tíì bímọ, bẹ́ẹ̀ sì ni ìjàpá náà kò tíì rọ́mọ bí. Àṣá ò rí eléyìí rò ní tiẹ̀ o. Ohun tí àṣá máa ń tẹnumọ́ nígbà gbogbo ni wípé Ọlọ́run ọba òkè ni ó ń ṣe ọmọ, àti wípé bó ti wu Ọlọ́run bẹ́ẹ̀ ló ń ṣe ọlá rẹ̀. Ṣùgbọ́n ní ti ìjàpá ńkọ́, ẹ mú gbàgbé pé onílára ènìyàn ni. Lójoojúmọ́ nígbà tí adìyẹ àgbébọ̀ tó bá kó àwọn ọmọ rẹ̀ tó pọ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn tó sì ń kó wọn jẹ káàkiri àdúgbò, ni inú mọ́ bí ìjàpá tó sì mọ́ ń rò pé lọ́jọ́ kan òun ó mú àwọn ọmọ adìyẹ balẹ̀ káwọn ó sì jọ wà bákan náà. Báyìí ni èrò burúkú yìí ṣe ń lọ nínú ìjàpá lọ́jọ́ di ọjọ́. Nígbà ó di àkókò kan, àna ìjàpá kú. Ìjàpá gẹ́gẹ́ bí àna tó dára, ó pinnu láti fi lé pọntí fọ̀nà rókà kó sì fi gbogbo agbada dín ẹran níbi òkú àna rẹ̀. Ṣé kò sì kúkú ní ọ̀rẹ́ míì ju adìyẹ àti àṣá lọ? Àwọn ọ̀rẹ́ rẹ̀ yìí náà ló pè láti wá ràn lọ́wọ́ nínú ìpalẹ̀mọ́ ètò ìsìnkú àna rẹ̀. Wọ́n jọ ń kólé, wọ́n jọ ń kóde. Bó ṣe ń lọjà láti lọ ra ata, bẹ́ẹ̀ ni wọ́n ń rẹran, bẹ́ẹ̀ ni wọ́n ń ra ìrẹsì eléyìí tí wọ́n fi ṣàlejò lọ́jọ́ ìgbéyàwó. Nígbà tí ọjọ́ èyí tí wọ́n fi ṣàlejò ní ọjọ́ ìsìnkú, nígbà tí ọjọ́ ìsìnkú yìí tó kù ọ̀la, adìyẹ àti àṣá wọ́n pe ìjàpá. Wọ́n lẹ́ran táwọn lọ rà ní ọjà níjẹ̀ẹ́ta. Wọ́n láwọn ò lérò wípé ẹran yẹn yóò tó ṣe òkú àna rẹ̀ o, nítorí pé àwọn mọ̀ dáadáa wípé elérò lẹ́yìn ó ní ìjàpá ń ló jẹ́. Ìjàpá bá ní kí wọ́n mọ́ ṣèyọnu. Ó ní ẹran tó ń rà yẹn ó ní yóò tó. Ó ní tí ò bá tiẹ̀ wá tó, ó lọ́lọ́run Elédùmarè ó ló mọ bí ó ṣe ṣe ètò tí ó fi pèsè ẹran tí àwọn àlejò tí wọn ó jẹ. Àwọn ọ̀rẹ́ rẹ̀ bá gbà sí lẹ́nu. Ká má bá òpó lọlé olóró, ọjọ́ ìnáwó ó kò. Ẹbí àti ará, ọ̀rẹ́ ojúlùmọ̀ tí ìjàpá tó pè síbi ètò ìnáwó òkú àna rẹ̀, gbogbo wọn ni wọ́n ti péjú pésẹ̀. Bí adìẹ ti ń gbé oúnjẹ fún àwọn àlejò ìjàpá, bẹ́ẹ̀ ni àṣá lòun náà ń ṣe kùkù kẹ́kẹ́ láti bu omi ìsìnwọ́ fáwọn àlejò. Ká tó wí ká tó fọ̀ ńkọ́, nítorí èrò tó pọ̀ bìbà níbi ètò ìsìnkú ìnáwó àna ìjàpá. Oúnjẹ pọ̀ ńlẹ̀ lóòótọ́, àmọ́ ẹran eléyìí tí wọn ó fi wọ́ oúnjẹ fáwọn ènìyàn ó ti tán. Ìjàpá adìẹ àti àṣá wọ́n bá lọ bá ìjàpá pé, ìjàpá, sọmọ pa ń sọ̀rọ̀ yìí fún ọ lánàá, ẹran ló ti tán yìí o. Àmàlà ló kù gbẹrẹbẹ nínú amú nǹkan gbóná yìí o, àmọ́ kò sẹ́ran tá a fi sórí oúnjẹ fáwọn àlejò mọ́. Ni ìjàpá bá ní ó dáa, kò burú. Ìwọ adìẹ, gba owó yìí, wá ẹran lọ sí ọjà Akẹ̀sán. Ìwọ àṣá ń tiẹ̀, ìwọ wá gba owó eléyìí kí wọ́n lọ sí ọjà Ajégúnlẹ̀. ẹ̀yin méjèèjì ẹ lọ sọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ kẹ́ lọ wá ẹran wá
bóyá Ọlọ́run lè ní kí àwọn ẹlẹ́ran ó mèé tí ìtàtàn kẹ́ ẹrẹ́ran rà wálé. Báyìí ni ìjàpá rán àwọn ọ̀rẹ́ rẹ̀ méjèèjì yìí jáde lọ láti lọ wá ẹran wá. Bí wọ́n ṣe lọ tán, bẹ́ẹ̀ ni ìjàpá lọ sínú yàrá adìẹ tó sì kó gbogbo ọmọ eléyìí tí adìẹ tó bí. Ìjàpá kó ọmọ yìí já àwọn ọmọ adìẹ jáde, ó sì kó wọn fún àwọn aláṣẹ rẹ̀ pé kí wọ́n bá ń sáré yanjú rẹ̀ káwọn àlejò tó wà ńlẹ̀ kan lè bá rí nǹkan jẹ. Ká tó fọ̀, wọ́n ti yanjú àwọn ọmọ adìẹ o, wọ́n ti fi wọ́n pata, wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní fi wọ́n ṣàlejò kí àwọn ìyá adìẹ àti àṣá tí ìjàpá rán ní ẹran kan tó dé. Àṣá ló kọ́kọ́ dé o, ẹ mọ̀ wípé àṣá ń tiẹ̀ òun kúkú lè fò ń tiẹ̀, àmọ́ adìẹ òun máa ń rìn nílẹ̀ ni, ó níwọ̀nba ibi tí adìẹ lè fò mọ́. Àṣá ló kọ́kọ́ dé. Nígbà tí àṣá dé, àṣá ní òun kiri káàkiri gbogbo ọjà o, òun ò rẹ́ran ra, àwọn ẹlẹ́ran ti tà tán. Ìjàpá ní kó mọ́ ṣèyọnu, ó ní Ọlọ́run ọba òkè ti pèsè ẹran fún òun. Ìjàpá yẹn bá ní ó ti ṣe wàhálà látàárọ̀, kóun náà jókòó kó jẹ àmàlà sí ẹ̀mí ara rẹ̀. Bí wọ́n ti bu ọbẹ̀ fún àṣá, bó ṣe gbé ọbẹ̀ yìí sẹ́nu, ọbẹ̀ dùn. Ìjàpá ń bọ̀ ló ti rí irú ẹran tó dùn tó báyìí. Ìjàpá bá dá àṣá lóhùn, ó ní àwọn ọmọ adìẹ tó kó sínú yàrá lòún lọ kó táwọn sè sínú ọbẹ̀. Ó ní bẹ́ẹ̀rẹ̀ adìẹ tí mo ń dùnnú o, ó ní pàápàá jùlọ téèyàn bá tiẹ̀ wá lọ rí àgbébọ̀ adìẹ ìyẹn ìyá adìẹ ńlá, ó ní ìyẹn á mọ̀ dùn gan. Ó ní mọ́gọ́ra rẹ̀ ò wàsá sórí tí adìẹ bá ti padà dé, tètè mọ bó ṣe lọ lójú tó tètè pa tó lọ fi ṣe ata nínú yàrá rẹ̀, nítorí pé ìyá adìẹ á mọ̀ dùn gan. Onítọ̀hún náà ní òun ti gbọ́. Ká tó wí ká tó fọ̀, níbi wọ́n ti parí ọ̀rọ̀, níbẹ̀ náà ni adìẹ ìyẹn ìyá adìẹ ló ti wọlé dé. Ìyẹn náà bá kẹ́jọ́ ló bá rò fún ìjàpá àti àṣá pé òun kiri káàkiri ọjà, òun ò rí ẹran ra. Ìjàpá bá ní kó mọ́ ṣèyọnu, ó ní níbi táwọn náà ti dúró síwájú ilé táwọn wò bá wọn ó ṣe lòun ti rí ọlọ́dẹ kan tí ń toko ọdẹ bọ̀. Ọlọ́dẹ òun ni ó ta ẹran fóun, àwọn tí kódà àwọn ti ṣe ẹran òun sínú ọbẹ̀. Ó ní kí adìẹ náà jókòó kó sinmi látàárọ̀ kóun náà jẹ àmàlà. Adìẹ bá jókòó, wọ́n bá gbé ọbẹ̀ fún un lóòótọ́ àtàmàlà, wọ́n fi ẹran ìyẹn ẹran àwọn ọmọ rẹ̀ tí wọ́n ti pa kó tó dé, wọ́n fi sórí àmàlà fún un. Bí yẹn ṣe fi omi ọbẹ̀ ọ̀hún kanu, ẹ mọ̀ wípé abiyamọ kú ọ̀rọ̀ ọmọ, bẹ́ẹ̀ lára ti rò fún un. Lówó pé ẹran yìí jọ ẹran ara àwọn ọmọ ọ̀hún. Ó bá dìde, kò lè jẹ oúnjẹ òun mọ́. Ó bá wọ yàrá rẹ̀ lọ láti lọ wo àwọn ọmọ tó fi sílé. Nígbà tí adìẹ ó dé yàrá, kò bá àwọn ọmọ rẹ̀ nínú yàrá o. Ó bá tún sáré gbọ̀n jáde láti wá bá ìjàpá àti àṣá bóyá wọ́n bá wọn rí àwọn ọmọ òun. Àwọn onítọ̀hún náà ní àwọn ò rí, bóyá wọ́n ti jẹ lọ, bóyá wọ́n ti ṣeré lọ ni. Bí adìẹ ṣe bẹ́ sí gbòòrò nìyí, ló bá bẹ̀rẹ̀ sí ní ṣe bí wèrè ọlọ́mọ ká, ló bẹ̀rẹ̀ sí ní wá àwọn ọmọ rẹ̀ ká tẹkútẹkún. Ó wá wọn títí kò rí wọn. Níbi tó ti ń padà bọ̀wọ́ náà lé, tó ti ń káwọ́ mọ́rí bọ̀wọ́ náà lé pé ìjàpá àti àṣá òun ò mọ̀ ọ̀rọ̀ mọ̀. Bẹ́ẹ̀ ni ìjàpá ti ṣẹ́jú sí àṣá pé kó tètè kí adìẹ kó tó bọ́mọ lọ́wọ́, kó tètè mú adìẹ jẹ. Bí àṣá ṣe pakuru mọ́ adìẹ nìyí, ló bá fẹ́ kí adìẹ mọ́lẹ̀ láti gbé e lọ sórí igi kó lè lọ yanjú rẹ̀ níbẹ̀. Àmọ́ ṣe mọ̀ wípé àgbébọ̀ adìẹ ńlá ni, onítọ̀hún náà ò túra lẹ̀ o. Ni àwọn méjèèjì bá bẹ̀rẹ̀ sí ní wọ̀dì mú kìtìkìtìkìtì. Ká tó wí ká tó fọ̀, àṣá ti fi gbogbo èékánná ara rẹ̀ ó ti fi ya adìẹ, ó ti fi yá lára. Pàtì tí adìẹ rí fi jábọ́ lọ́wọ́ àṣá báyìí, fẹ́ tó sáré báyìí, ilé babaláwo ló sá lọ láti lọ bèèrè lọ́wọ́ Ọ̀rúnmìlà ohun tóun lè ṣe láti bọ́ lọ́wọ́ àwọn ọ̀tá tóun pè lọ́rẹ̀ẹ́ yìí. Ẹ mọ́ gbàgbé wípé nínú ẹ̀sìn ìbílẹ̀ Yorùbá gbàgbọ́ wípé Ọ̀rúnmìlà jẹ́ agbódegbà
láàrin ènìyàn àti Olódùmarè. Ìdí nìyí tó fi jẹ́ pé ilé Ọ̀rúnmìlà ó ní adìẹ ló sá lọ yìí nípasẹ̀ babaláwo. Nígbà babaláwo ó gbé fájọlẹ̀ ńkọ́, babaláwo ó ní kó rúbọ o, ó ní kó rúbọ afojúfẹ́ni mọ́fọkànfẹ́ni, ó ní kó rúbọ ọ̀tá kí ọ̀tá lè bá àdẹ̀yìn lẹ́yìn rẹ̀, ó ní sórí àwọn tó rí pè ní ọ̀rẹ́ rẹ̀ yẹn, ó ní àwọn gan ni ọ̀tá rẹ̀, àwọn gan ni wọ́n pa lọ́mọ jẹ, àwọn gan sì ni afojúfẹ́ni mọ́fọkànfẹ́ni. Báyìí ni adìẹ ló rúbọ o, ó gbọ́ rúrú ẹbọ lóòótọ́ rú. Láti ìgbà yìí ó ní adìẹ òun ló ti bọ́ lọ́wọ́ ọ̀tá tó sì di ọ̀kan lára ẹranko tó ń gbé lákàtà àwọn ènìyàn. Kí ni ẹ̀kọ́ eléyìí tá a rí kọ́ nínú àlọ́ yìí? Àlọ́ yìí kọ́ wa wípé ká má máa fi ọkàn tán àwọn ènìyàn jù. Ọlọ́run ọba nìkan ló ṣe é fọkàn tán. Ìkejì ni wípé ẹ má jẹ́ á máa fipá àti agbára wa jagun ọ̀tá. A lè dá a ṣe, ẹ jẹ́ á sá tọ̀ Olódùmarè lọ. Ọlọ́run ọba òkè yóò sì ṣàánú fún gbogbo wa. Kò ní jù báyìí lọ lórí ètò Àfàlọ́kọ́mọ Lásà fún ti ọ̀sẹ̀ yìí. Ẹ̀yin ti rẹ́kọ̀ọ́ mi ìkọ́ tèmi ò rí, ẹ lọ comment section, ẹ lọ kọ tiyín náà bẹ́ẹ̀. Olúwatóyìn Ayọ̀olúṣọlá lórúkọ tèmi ń jẹ́. Ògbómọ̀ṣọ́ níbẹ̀ náà ti bí mi ò, níbi tó ti ń jẹ kàkán tó fẹ̀kọ́ yẹn gan lé. Ìpàdé wa lórí ètò yìí ó tún di lọ́sẹ̀ tó ń bọ̀ náà nìyẹn. Àmọ́ kó tó wá di lọ́sẹ̀ tó ń bọ̀ ńkọ́, mo ní ire o, ire kàǹkà.